Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyágàlọ́ TV. Ọjọ́ Abákúlà dèrè ni òṣùwọ̀n láàyè. Ó mà ṣe o, ikú dóró o. Olùdásílẹ̀ iléeṣẹ́ ìfowópamọ́ Diamond Bank, Pascal Dozie jáde láyé o. Dókítà Pascal Dozie, gbajúgbajà òǹṣòwò àti aṣáájú nínú okòwò ṣíṣe ní Nàìjíríà, ló jáde láyé o. Wọ́n kéde ikú rẹ̀ lónìí, ọjọ́ kẹjọ, ọjọ́ Ìṣẹ́gun, oṣù kẹrin ọdún 2025, ní ẹni ọdún 96. Agbọ́lẹ́nu àwọn tó súnmọ́ bàbá dáadáa nígbà ayé wọn wípé o, àìsàn ogbó ló bá bàbá kò díẹ̀ kó tó di pé o ẹni tó lẹ̀mí padà gbà á lọ́wọ́ wọn o. Dozie jẹ́ ọkùnrin tó kó ipa púpọ̀ ní àwùjọ, tó sì jẹ́ olùdásílẹ̀ ilé ìfowópamọ́ Diamond, tó sì tún jẹ́ alága fásitì Pan Atlantic. Wọ́n bí ní ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún 1939 ní ìjọba ìbílẹ̀ Egbu Òwèrì ní ìpínlẹ̀ Imo lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ẹkọnọ́mìkì ní iléèwé Economics ti London. Ó sì tún kẹ́kọ̀ọ́ gboyè àgbà nínú ìmọ̀ sáyẹ́ǹsì lórílẹ̀‐èdè London. Dozie náà ni olùdásílẹ̀ African Development Consulting Group, tí wọ́n sì ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn èèkàn bíi Nestle àti Pfizer. Ó jẹ́ alága ní iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ MTN kó tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí o, tí Ernest Ndukwe sì gba ilé lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tóun lọ tán o. Dozie gba àmì ẹ̀yẹ pàtàkì lórílẹ̀‐èdè Nàìjíríà látọwọ́ Niger OON fún ìkópa rẹ̀ nínú ètò ìfowópamọ́ Nàìjíríà. Aya rere ló gbẹ̀yìn Dozie o, tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Chinyere Dozie, àti ọmọ 5 pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹbí. Tó ẹni máa kú adarúgbó, ẹ ṣeun ẹ kú ìtẹ́tísí.